mẹ́ẹ̀tì àwọn mẹ́ẹ̀tì wa ní national mission òní Abdulmumin anafi ayára àjọ parí 1981 ni. ẹ̀rọ ọlọ́run náà bá ní nígbà táwa wà nílé kéwú gbogbo tíra tá ń lò láti ibi ìdáyé tó fi wá sí àrí tíra Sheikh Adamu là ń lò tíra Markaz ni. kò ṣe nǹkan kan o kò ṣe nǹkan kan o. gbàrà tí mo wá gbọ́ bẹ́ẹ̀ ó wá dákọ̀ mi pé kódà ẹ lọ bí Abdulmumin Hanafi ayára ó kọ̀ mí náà kúkú nù. ó ti yìn dáàtì mi báwọn ìbá wa ti sọ̀rọ̀ àmọ́ mo fẹ́ sọ̀rọ̀ nítorí nǹkan mẹ́rin. As-salatu ala nabi karim. 1 ọ̀rẹ́ wa ni gbogbo tí ń sì ń bẹ lára rẹ̀ Alhaji àgbà lónìí kèésì ṣèyàn burúkú. wọ́n sọ fún gbogbo ẹ̀rọ Adaby yìí tẹ́ ń pè mí mọ̀ wọ́n yẹn bẹ́ẹ̀ nítorí wájú ń fẹ́ sọ̀rọ̀ àkọ́kọ́ ni pé ó ti ṣẹ lọ́hùn bá wọn èé ṣe irọ́ ntọ́lọ́hùn sì lọ́mọ irọ́ ọ̀dà bó lówí mọ́kè torí bàbá yìí làánà ẹ̀tọ́ yá àmánà fáwa oorun àìsùn iṣẹ́ wàhálà àwọn Alhaji àgbà lórí ikọ́ wa ń kéwú pẹ̀lú Tira ó ti rọ́ọ̀lù Ànábì sì ní ìdádóyè àtìlẹ̀ àmánàtù defamation of character ní fèmí. tí ò bá fàyàrà kún ṣe bẹ́ẹ̀ mọ̀ pé àmọ́ ó ti wá dákọ̀ pé àgbẹ̀sì nítòótọ́ akúkújọ kéwú èmi nìkan sì kọ́. ṣẹ̀wárí ẹlẹ́kẹrin tí mo fi fẹ́ sọ báyìí mo fẹ́ sọ ń tì torí ìran àwọn kan bẹ́ẹ̀ mo wí lọ́dọ̀ bàbá wa àgbà lọ́fà mo ní bẹ́yẹn bá ṣẹ̀ wọ́n kódà bí wọn ò bínú Ọlọ́run lè bínú ìyìn sì fẹ́ kọ́ Ọlọ́run ó bínú sí i. kí ló fẹ́ bí bẹ́ẹ̀ nínú àwọn nǹkan 100 tí ń ṣàjọ fàlàjẹ́ àgbà tàbáyúnù àmbá àtàtì àníhìkà àyàtì. wá dìde ń jọkẹ́ ẹnìkan wá pàdé mẹ́rin pé ẹ má máa pè dókítà wọn fa kò tí ì gbà fa mo ló ti gbà yìí. insha Allah wajaba ti lélẹ̀ yìí. Alhaji àgbà ó ti gbà yìí. Allahu akbar kabira. olóyè tọ́pọ̀ wọn ti tún wá gbà kún. alhamdulillah. ìmáàmù ni wọ́n dókítà ni wọ́n àwọn tó wà ní khalifa méjì gààrù ìléhoro. Suratul Kawthara tá a ṣe yìí ọlọ́run ó jọ jàre yóò dákun gbogbo tọ́nìkì tọ́lọ̀ máa fi ṣe táwọn bàbá fi ní a máa ṣe fáwọn àfàwọ̀ oníwàásí ọlọ́run bá ṣe fàfàwọ̀ oníwàásí. amina. mọ́jàrin wọn àtọ́lọ́run ó dàrú. àmín. Suratul Kawthar. bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar salli li rabbika wanhar inna shana'aka huwal abtar. àmín. amina. bàbá wa Alhaji àgbà tòní. adamallahu hayatahu. wajadadallahu sihhatahu. àmín ya rabba. ọlọ́run kọjọ jàre jẹ́ kí wọ́n máa wà dáadáa. àmín. àlékún okun ara tómi ara tẹ̀jẹ̀ ara ọlọ́run máa kára rẹ̀ fáwọn bàbá. àmín. lárúkọ̀ọ́lá ṣáájú ẹ̀dá lọ́dọ̀ ọlọ́run. àmín. a máa ṣe lèílà fi Kùráìṣì fún wọn nínú àtẹ́nàtà ṣe yìí náà a máa pàwọn náà pọ̀ ṣùgbọ́n lónìí Ayatul Kursi àti Alamna Sharaha bẹ́ẹ̀ bá fura sí méjèèjì ibùsọ̀ mẹ́jọ mẹ́jọ ni wọ́n ní ibùsọ̀ mẹ́jọ la Ayatul Kursi yìí ní hayyakumullah. ibùsọ̀ mẹ́jọ ni Alamna Sharaha ní ibùsọ̀ ti Ayatul Kursi ẹ máa rí níbi ìdánudúró ibùsọ̀ ti Alamna Sharaha ẹ máa rí níbi àyà méjèèjì náà láwà papọ̀ dákun abẹ́ ọlọ́run gbogbo tí ń bẹ lára méjèèjì ọlọ́run bá ṣe fàáfà wa. àmín. wọn náà ọlọ́run ó di orí bẹ́ẹ̀ fún wọn náà tẹ̀lé. àmín ya rabba. ẹ jẹ́ máa fura sí ibùsọ̀ náà o. bismillahir rahmanir rahim.
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. آمين آمين. ẹlẹ́ẹ̀kejì alam nashra. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. àmín آمين. lọ́n bá fi bá wọn lò bẹ́ẹ̀. آمين. olúwa bàbá tó dá gbogbo iṣẹ́ yìí lẹ̀. رضي الله تعالى عنه. àlàjì àgbà bàbá wa àfá àgbà ọlọ́run bá ṣàánú gbogbo wọn. آمين. gbogbo àwọn tí wọ́n bá wọn nájà dùnú náà àwọn àfá wa ọlọ́run bá bùkórè wọn. آمين. gbogbo tí ń jà ń sá ìsìlámì látòkè délẹ̀ ọlọ́run jẹ́ ó da fẹ́nìkọ̀ọ̀kan wa o. آمين. àmín kó dolẹ̀ dáadáa. آمين. àfá wa dòkítọ̀ حفظه الله. àwa wọlé oro wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà. àwọn òjò tó sú lọ́wọ́ bá a ṣe wà yìí òjò rẹ́pọ̀ tó sú. الحمد لله. òjò gbàǹjo tó ṣe pé ààyè yìí ààyè tí wọ́n sì ń pè wá sí gbogbo oore ni. الله أكبر كبيرا. èyí tá a wà lọ́wọ́lọ́wọ́ nísìn mẹ́wàá àkọ́kọ́ ọdún Dhul Hijjah la wà tí wọ́n sọ fún wa pé kò nínú àwọn ọjọ́ tí àdúrà máa yára gbà àwọn òsìkò yìí jẹ́ kan. الله أكبر كبيرا. ọlọ́run òsì kọjá lérí rẹ̀ kò ṣàìsọ fún wa bismillahir rahmanir rahim wal fajri wal layali. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر. ọlọ́run gbogbo ń tẹ́ ẹ bá rí tọ́lọ́run fi tóbi fọ́ fi búra nǹkan òun pàtàkì ni òun náà ló sì dáa. والفجر وليال العشر. òru birikiti tó wá dọ̀sán iṣẹ́ ọlọ́run ńlá ni ẹja ní Allahu Akbar. الله أكبر. ọlọ́run bó ṣe tóbi tó mo fi búra tí mo fẹ́ wí bó ṣe rí nu. وليال العشر والشفع والوتر. kọ́lá ya ní násìrì àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá àwọn òru mẹ́wẹ̀ẹ̀wá tó lálùbáríkà ni. الله أكبر. tó ṣe pé ìkẹ́ ọlọ́run ó kúnnú ayé. وليال العشر. kẹ́ ẹ lè bá a mọ iyì rẹ̀ mo fòun náà búra. والشفع والوتر. gbogbo nǹkan méjì méjì tí ò ní pé mẹ́ta mo fi búra. Allahu gbogbo nǹkan Akbar. ẹyọ kọ̀ọ̀kan tí ò ní pé méjì ta lè yíhun. الله أكبر. mo fara mi náà búra. الله أكبر. ọlọ́run wá kí ló wá fi ń búra yìí. وليال العشر والشفع والوتر والليل إذا يسر. nígbà tó rú bá ń lọ wẹ́rẹ́rẹ́ mo fi búra. هل في ذلك قسم لذي حجر. bẹ́ẹ̀ bá nílò àká inú ọmọ kọ́ yẹ kọ́ mọ̀ pé ìbúra ni ìfẹsẹ̀ rẹ̀ rìn lẹ́lẹ́mìí. ألم تر كيف فعل ربك بعاد. fàálà ni o wí. ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد. gbogbo àwọn tó ń ka yìí bó bá ṣe lò kọ́ jẹ́ bàbàrà kọ́ jẹ́ nǹkan kan tó ọmọ tóbi tó àwọn tí mo fẹ́ wí yìí. الله أكبر.
ìgbéraga tó gbé ọ́n ìyàwó òní tó lè tẹ̀ kọ̀kọ̀ fọ́lọ́run ìríra rẹ nítorí tọ́rọ́kọ́bọ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ tó mọ̀ pé kò tọ́lọ́run bàjẹ́ ìṣẹ́jú kan. Allahu akbar. ìmọ̀ kan tí ń bẹ lára rẹ kúntú tó rò pé kò sẹ́lòmíì mọ́ lẹ́yìn rẹ ọmọ tó alámúta. alámúta kayfa fa'ala rabbuka bi'adin irama dhatil imad. rí. allati lam yukhlaq mithluha fil bilad. báyìí ń wá. Allahu akbar. n ta fẹ́ fàyọ láàrin òun ni pé àsìkò òun la wá wà yìí ẹ dákun ẹ jẹ́ àṣàlápá ń tètè ẹ̀. kẹtí ju o àyí ṣe sásọ ọ bẹ̀rẹ̀ níjọ́ Monday yóò sì pa àbí. inshallah. àwọn míì ti ń bẹ̀rẹ̀ àwẹ̀ tí wọ́n ń gbà nísìnyí lóòótọ́ kì í àwẹ̀ ẹbẹ̀ sọ̀ràn àyàn ojú kòkòrò náà là ń ṣe pé kọ́lọ̀ ń jẹ́ ara nu Ọlọ́run. Allahu akbar. èmi ò lè gbà àwẹ̀ ṣe bó lè ṣe tasbih bẹ́ẹ̀ni ṣe bó lè ṣe istighfar ṣe bó lọ́rọ̀ dáadáa lẹ́nu ṣe bó lè jìnnà sí gbogbo aburú tí ọ̀dá àwọn tá fi rójú rẹ̀ Ọlọ́run ṣe bó lè tìláwà Al-Qur'an kódà wọ́n ti bá wa pín tó mọ kéńdọ́pọ̀ kan tí ó fi ṣe déédéé pọ̀ parí odidi Al-Qur'an. wal fajri wal layalin ashri wal fajri wal layalin ashri. nínú rẹ̀ náà ni ọdún àràfá wà. Allahu akbar. ọdún tarbiyya wà ń bẹ̀ ayamu mina wà ń bẹ̀ nú ẹ̀ ní jamura wà naharu ọ wà nú ẹ̀. torí ìdí èyí ẹ mọ̀jà jù yìí náà ó di mẹ́ni. ẹlẹ́ẹ̀kejì àgàgà jùlọ ọjọ́ àràfá táǹpalẹ̀mọ́ rẹ̀ ẹ jẹ́ á gbọ́ gbogbo wa láwàá pàdé yàyín níjọ́ àràfá ìṣe bàbá nù. máa dàlá ń gbóòórùn bàbá ìmáàmù Ọ̀fà. akramakumullah wal fajri wal layalin ashri wash-shaf'i wal watr wal layli idha yasr hal fi dhalika qasamul lidhi hijr alam tara kayfa fa'ala rabbuka bi'adin alam tara kayfa fa'ala rabbuka بعاد إرم ذات العماد الحمد لله التي لم يخلق مثلها في البلاد. جمعني الحمد لله الحمد لله. وثمود الذين جابوا الصخر بالواد وفرعون بالأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد. ẹ dákun torí ọmọ fanabi Muhammad bẹ̀yìn bàbá wa ìmáàmù lọ́fà àti gbogbo agbègbè ẹ̀ wọ́n ń kí gbogbo jama ẹ kí wọn bá ṣe máa kí wọn o. Sheikh alhamdulillah alhamdulillah. bismillah akramakumullah alladhina taghaw fil biladi fa aktharu fiha al-fasad fasabba alayhim rabbuka sawta adhab. jamani Allahu akbar. Allahu akbar. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. inna rabbaka labil mirsad amma al-insanu idha mabtalahu rabbuhu fa akramahu wa na'ama fa yaqulu rabbi akraman. jàmá ẹ dákun gbogbo obi kálukú bá wà kájò kólẹ̀ lẹ́ẹ̀kan náà ẹ dákun ẹ ní Allahu akbar. Allahu akbar. akí bàbá wa àgbà àfà wa bàbá wa Dr. al-imam ẹni ọkájú ayé ẹ tọ́já sí pé kò sí tí ń bẹ lára wọn ju alájí àgbà lọ. Allahu akbar. látòrí délẹ̀ ẹ máa wò ó kò sí tí ń bẹ lára bàbá ìmáàmù Ọ̀fà alájí àgbà bíbí ń bẹ dè bám ló jẹ́ ń wí bẹ́ẹ̀ fún wọn jọ kan pé tàlákọ̀ núùrù bí núùrì
تلقى النور بالنور سعدتم سلالتكم بلا شك نجيبا. gbogbo ẹ̀yin abiyamọ يرحمكم الله. ẹ kú àlejò bàbá wa Ìmáàmù Ọ̀fà inú yín tó dùn sísí Ọlọ́run lára wọn Ọlọ́run ọ̀dánjà ẹ máa nájà dùnú lára wọn. تلقى النور بالنور سعدتم. ìmọ́lẹ̀ méjèèjì pàdé ara wọn ni ìmọ́lẹ̀ bíbí àti títọ́. سعدتم. lọ́wọ́ sọ yín dolórí ire tí ò ṣe é bì sẹ́gbẹ̀ẹ́. سلالتكم بلا شك بلا شك نجيبا. سلالتكم بلا شك نجيبا. wọ́n wọlé pẹ̀lú àfáà wa Alhaji àgbà ní كرمكم الله. bàbá wa KSK bàbá wa oníwàásí ńláńlá wọn Ad-Da'iyatul Kabir àfáà wa KSK bàbá wa Alhaji àgbà as'adallahu baka. àmín. mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ làbárì wọn ni bí wọ́n ṣe ń wá ń wọlé gbogbo àwọn bàbá ìmáàmù ni wọ́n wá wọlé tẹ̀lé wọn ìmáàmù nìní àfáà wa jọ̀rọ̀jọ̀ nìní wàlíyọ̀ Ọlọ́run gbogbo bí yóò tí bàbá Ìmáàmù Ọ̀fà bá ń lọ mo wí Ọlọ́run fún mi láyè kí n expand it. Inshallah. Alhaji àgbà transform sára wọn. Bẹ́ẹ̀ni. wá sí tí àfáà àwọn ilé oró ṣe wọ́n ní gbogbo yóò tọ́ bá lè kọ́ jẹ́ táfà rẹ bá fi fúyẹ́ lọ́dọ̀ rẹ o ti jẹ́ tán. Ọlọ́run o. gbogbo ẹ̀yin àfáà wa tẹ́ dé pẹ̀lú bàbá wa Imam ẹ ṣé ẹ kéré tẹ́lẹ̀ àmọ́ àmọ́tàrá dílídàlẹ̀ hakiri musharrafan بالثغر لما صار جلد المصحف. ó di iyì pé níbẹ̀ bá ti dẹ́yìn bàbá Ìmáàmù Ọ̀fà ẹ̀rì. Allahu akbar. ẹ̀rù Ọlọ́run kan ń wọ́nà bí ó ṣe déwájú Wàsíù kọ̀ mọ̀. ọwọ́ làwọn dòde kan òun kàn wọ́n pé ní kó lọ́wọ́ rí báyìí Wàsíù ń bọ̀ wáyà yìí. ń bọ̀. ọwọ́ rí ẹnìkan tí wọ́n tẹ̀lé Ọlọ́run bá ní òun fẹ́ mọ Wàsíù láyé ìrìn àmú wọn sóun ti mọ̀ ọ́ ná 20,000 nígbà. ojú lẹ́nu. ọ̀wá sì ń tóun wá sàmúhùn déwájú. ní sáà ti déwájú ẹ̀. ọwọ́ adéwájú Wàsíù wá kí ó ní bàbá mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. من عاشر الأشراف bàbá Imam صار مشرفا. bàbá ìmáàmù tí ọ̀dàgbà bu gbogbo àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn wọn wọn ní ìmáàmù lè wà ní yìí sì ń tò lẹ́yìn ẹ̀. ومعاشر الأرذال غير مشرف. à ń gbé wá sí sẹ̀ńtínárì kí àwa dé Ọ̀fà ń bá làbárí ibò wá tẹ́lẹ̀ ni àmọ́ lọ́n fẹ́ ṣe tàkìdímù wá tàkìrì náà bẹ́ẹ̀ déjòkó tẹ́lẹ̀ yìí ń bọ̀ wá bẹ̀. الله أكبر. أما ترى الجلد الحكير مشرفا. ọ̀nà tí bàbá Ìmáàmù Ọ̀fà dá sí lọ́rùn. بالثغر لما صار جلد المصحف. àwa dé Ọ̀fà. Ọ̀fà. ọ̀fẹ́ dàbí kí ọ̀sẹ́ nìkan láyé mọ́ lè láwà. gbogbo bí tá ń lọ tẹ́lẹ̀ là ń kan ìdùnnú a sì dákẹ́ ààyè sọ fún yín àtàlọ àtàbọ̀ ìdùnnú ni gbogbo ń tà ń kàn. La ilaha illallah. a sọ fún gbogbo ayé ìdùnnú tá a mú kúrò nílé bàbá wa Àjàrà bàbá wa Àlíàgẹ̀ bàbá wa Kọ̀ọ̀kági bàbá wa Lómọ́tà bàbá wa eléré ọlọ́mọ kéwù ni wọ́n kọ́kọ́ jára wọn láyà. bàbá Kúrántà ọlọ́mọ jẹ́ nǹkan kó ṣe bàbá. Àmín. bẹ́ẹ̀ nílé bàbá wa Aláwọ̀ bàbá wa Olóhùn Oyin bàbá wa Aláyé bàbá wa Oníwìrìdí gbogbo ibi tá ń lọ bàbá wa àgbàkọ́ mùsùlùmí àìsí bàbá oníwàásí àgbáyé a sì lọ ilé kan tá a rà á bọ̀ wọ́n lọ́rùn. Wallahi. lẹ́nu ìgbà adéyàyín lónìí àwọn ìlú kan ti tún bù. Akramakumullahu al-karim. yòbó ń ṣe Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. ọmọ kéwù àlùmángìrí. àwọn adèrò àlù bàbá wa Ìmáàmù Ọ̀fà. mọ́tò bíi mẹ́rin la kó lọ márùn-ún la gbé dé. La ilaha illallah. Ọlọ́run o. nífẹ̀ẹ́ àfáàyín. nífẹ̀ẹ́ àfáàyín. nífẹ̀ẹ́ àfáàyín. fisọ́lùkùn dùn áwò. Allah.
bárkọ̀ láàfáà yín náà lọ́dọ̀ ọlọ́ bẹ́ẹ̀ àwọn kan wọ́n bá débi yujabu wa ma yad'u wa yarqa wa ma yakhtu ọlọ́run mọ̀ sí bẹ́ẹ̀ fún àmín ọládùnú tó bọ́ sẹ́mi Àlàjí àgbà ńgbà tá a sọ̀rọ̀ yìí fún ọlá ṣáájú ẹ̀dá ọmọ yín náà tẹ́ paláṣẹ náà kó ṣe bẹ́ẹ̀ àti sì ń ṣe bẹ́ẹ̀ àtẹ́ná kò ní bàjẹ́ fún àmín dákun wọn náà dá kó lè rí yẹn pàṣẹ fún omi lẹ dà síwájú ò la fi tẹ̀lẹ̀ tútù gbogbo ẹ̀yin àfa wa àwa tún dé Ọ̀fà bàbá wa ìmáàmù gbogbo ntà tí ń dù tẹ́lẹ̀ gbogbo òṣòro tí ń bẹ pẹ̀lú wa ń bí ilẹ̀ Ọ̀fà bàbá wa ìmáàmù wa lo jàlálà àwọn fi parí rẹ̀ ìwọ mú sàtífíkẹ́ẹ̀tì ilẹ̀ ansar islámì lọ́wọ́ òjúlẹ̀ dòní o ń gbọ́ wàláhì òun náà ti ń gbọ́ òjúlẹ̀ dòní ọlọ́run bàbá sì wí ọgbà tí ń jẹ́ anú jẹ ìwọ òsì mi tá tí ń níṣòro níbi ilẹ̀ tí bàbá fi ilẹ̀ tí wọ́n pé wọn ò ní kàkán bẹ̀ òwò òsì lọ́ra lẹ̀ síbẹ̀ ọmọ pé wọn ò ní rí ṣe múra sí kí yòókù ọgbọ́n hafizakumullahu wa ra'akum yóò yí padà torí pé Àlàjí àgbà lámúyálẹ̀ àmì tìlìmíìdà insha Allah qattun níbẹ̀ lọ́fà láàdé lọ́dún àwádé lọ́dún yìí ni bàbá ìmáàmù wa gbogbo Ansarus Islam ọlọ́mbà akẹ́ bàbá wa Sheikh Musa ìmáàmù wa tuntun wá ní Sheikh Hashimi ẹdìdé ẹni Allahu Akbar Allahu Akbar mísọ́nà wa ní Sheikh Muhyiddin Kabara lókọ àwọn bàbá àti ẹ̀mọ́kọ àfà Kabara mẹ́rin ti sọ ẹnìkan lóòkọ àti wọ́n ti sọ ẹnìkan lóòkọ rí sẹ́yìn Sheikh Muhyiddin Kabara mísọ́nà wa pẹ̀lú àlùbáríkà bàbá wa mọ̀mọ́ ọ̀fà àlùbáríkà yín ọlọ́run jẹ́ ọmọ àbúrò sí àgbáyé bàbá nù mísọ́nà gbogbo àwọn àdàbíyà gbogbo àfáàwà bàtàrà gbogbo ẹ̀yin àfáàwà látòkè délẹ̀ mọ́mí kanṣu àlùbáríkà ọlá ìyàsájú ẹ̀dá bí ọba yàtọ̀ fẹ́ni kọ̀ọ̀kan yín yọ máa dá sí àmín chairman gbogbo kọmitì tó ń lálùbáríkà yìí ẹ dìde chairman aláṣeyọrí alhamdulillah àbí ọ̀tán wọ́n ní kíláàsì táwọn ọjọ́ kà náà ní sọ̀kalẹ̀ ẹ̀bọ̀ náà ọlọ́run sì fàlùbáríkà sí alhamdulillah àfá wa bàbá wa ọlọ́run rínú sákẹ́tìrì kọmitì nù wọ́n mọ̀ ṣètò náà wọ́n mọ̀ dáa mo fi bàbá wa ìmáàmù bẹ ọlọ́run fún yín gbogbo ẹni tí ó gbà fẹ́yìn náà ọlọ́run ọ̀yàn àti àmín ya rabba kọ́lọ́run ò ṣe yín ní ẹsẹ̀ tẹ̀lẹ́sẹ̀ inú ọ̀tẹ̀lẹ́nu àwa parí tán àwewọ́ ẹni ó wéwọ́ ẹni ó lọ síbí ó lọ síbí bàbá sì tún fún mi lówó wọ́lẹ̀ dẹ́yẹ̀ lùmọ̀síìdì tó ń bẹ̀ ọlọ́wọ́ ma sàlékún àánú àmín ẹ̀yin ìjọ sí ọlọ́run sallallahu alayhi wa sallam ọjọ́ mẹ́wàá ń bẹ ńlẹ̀ ìjọ àràfà ń bẹ ńlẹ̀ mọ́sẹ̀ dádọ́n bọ̀rọ̀ ńjọ́ náà a sì wá pàdé pọ̀ yín àyín wọ́n là nábì Kàdírù àbí na'am afakumullah àti Ìlíyásì wọn àpàdé lókè àràfà wọ́n fàárí fúnra wọn wọ́n lọ mọ̀mọ́ tako problem tí ẹni yẹ gbogbo nǹkan ní ọ tako yín náà ní gbogbo dáadáa fi ń rí ọsá lọ́wọ́ sọtọ́ dáa ní ọ̀yọ́ lára rẹ̀ ẹwọ nísìnyí bàbá nù lọ yẹ wọn dáadáa karamakumullahu karim wọ́n hàn kan wọ́n forú rẹ̀ wọ́n ni wọ́n wá sàdúrà pé bismillahi alladhi la yasuqul khair illallah bismillahi alladhi la yasrifu su'a illallah bismillahi alladhi bismillahi la yasrifu su'a illallah bismillahi ma kana min ni'matin fa min Allah bisimilayi masha Allah yóò ti gbà kan náà bọ́ ọba ti ké Kùránì bọ́ ọba ti fò kan yóò kọ́ yàn lẹ́nu bisimilayi masha Allah la yasukul khayra illallah bisimilayi masha Allah la yasrifu su'a illallah bisimilayi masha Allah ma kana min ni'matin fa min Allah bisimilayi masha Allah la yati bil hasanati illallah bisimilayi masha Allah la hawla wala quwwata illa billah. a wà á ṣàdúrà nírọ̀lẹ́ ẹjọ́ Tuesday níbi báwẹ̀ lọ́lọ́run báyọ̀dá fún ọgbà a wà á máa palẹ̀ mọ́ ọdún ní kọjá lérí ẹ̀fẹ́rẹ́ iléyá wọn rẹ̀ràn iléyá lọ́wọ́ nìsín àmọ́ ànábì ní
Sallallahu ala Muhammad. khairul adayi alikabusu wa khairul lubusi alihulatu. Sallallahu alayhi wa sallam. méjèèjì náà lọ́dún nídìí ó nídìí kọ́ pẹran kó o sì wọṣọ tó dáa tó ṣe dáadáa. èyí tó wá dáa jù tá a fi pẹran léyà alikabusu bàbá wa àdúrà ẹ máa wọlé. Hafidhahullah. tí ọba wa agbo ní agbo. Agbo lọ́dà. wà áìrù lúbùsì àlẹ́hùlà ní alìzáàrù wàrìdà. bẹ́ẹ̀ bá ra sọ fọ́mọ ẹ ra sọ tó dùn ún rí English dress ní wàhálà fún. ẹ má já àwọn ọmọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tá ń sìn lọ́lé ọkọ nísìnyí wọ́n bí ma táwọn ò ní rò ń lé. èkìsà náà fi ń pamọ́. tí ò ní wọ́n fi ránṣẹ́ sí wọn lọ́hùn. ìkàbà ní ọwọ́ àbísíkẹ́ẹ̀tì ní táwọn àgbàlagbà sì wí fún wa ni pé ọmọ tẹ́ ẹ bá pọ̀n tẹ́ ẹ bá yọsẹ̀ rẹ̀ lẹ̀ téèyàn fi rùn bí òpó ná mẹ́ta kò ní làánù yẹ. La ilaha illallah. o sì lè pẹ́nu tíra wo wọ́n ti rí. wọ́n wá káàkiri tíra lówó. ẹ̀yin tó ń ṣe ọlọ́run. Sallallahu alayhi wa sallam. bàbá wa rẹran ọ̀rẹ̀ran àgbò èyí tó dáa ànábì ká akọ̀ sọ́jọ́ mọ́ ni bá ànábì ṣe náwó ni ìka mẹ́rin tọ́nà ni wọ́n ní kò gbé o kọ alẹ́ àríjáwò ó ní àlèmọ̀kábàlà wálèmọ̀dábàrà ànábì kà bẹ́ẹ̀ àmọ́ kò sásìkò má rẹ̀ na tó mọ̀kún má rẹ̀ àlẹ́ àwòráwù bàyínú àwárọ̀ tí ń wó rakọrakọ mọ́ra alẹ́mọ̀rí dọ́tù bàyínú màrádù ìsà ń kà bẹ́ẹ̀ ẹ̀sùn máa wà fà àsìkò ní òsí má rárá mi ń rọ bẹ́ẹ̀ tí ọmọ yọ lẹ́nu ọbẹ̀. kò sì ṣe nǹkankan àáràgbò tá a dìpọ̀ mọ́ àárà màálù tá a dìpọ̀ mọ́ àmọ́ ẹ sọ́ra o jàdáwù. Hafidhakumullah. alí jàdáwù nínú bákàrà èyí tó ti kó lọ́dún kan tó ti wọ méjì ni jàdáwù nínú ràkúnmí èyí tó ti pọ́dún márùn-ún ni ẹ fura sí o kọ́mọ̀ ṣe pé afẹ́ jẹran ni àyè sì yí pẹran báwọn mámọ̀ bá ti dú ẹran ànàkùnmùlà wọ́n ti bàbá ti gbọ́ wọn bá ti dú ẹran tó bá dú tiẹ̀ ọ̀jẹ̀ran ni gbogbo nǹkan wọ̀nyí ká ṣe sàárà má sì fún ẹran ní gbómu kó lè bá a jà. La ilaha illallah. tí fún wa ń gbómu nísìnyí. gbogbo ẹ̀yin mẹ́ẹ̀ẹ́dúnbú tí wọ́n sì máa bẹ̀ yí ká ẹ dùn kan ẹ dákun fàyídà kọ̀tàlì tó ń fa sínú ọ̀lùkọ̀tìlá ẹ dùn kan dáadáa o ọlọ́run jọ dáa fẹ́ni kọ̀ọ̀kan wa. àmín. ẹ̀yin jọ ń ṣe ọlọ́run. sallallahu alayhi wa sallam. bàbá wa ìmáàmù àgbà níbi táwọn ti kéwù ní bàbá wa ìmáàmù àgbà lọ́fà. àwa náà níbi tá a ti ké jù yàyín lọ aláàjì àgbà. ẹ ṣe gbogbo ẹ̀yin jàmá àdàbíyà fóònù wa ti kún bámú oríṣiríṣi kọlù là ń gbà lọ́kùnrin lóbìnrin wọ́n pè wọ́n pè ń Cairo ayé ti dọ̀kan náà ẹ dákun agbọ́làbárì kan ẹ sì gbọ́dọ̀ sọ̀rọ̀ ní ẹ ṣé o èmi ti tírẹ̀nì ẹ̀mí ara mi pé àwọn kankan ń bẹ tí mi ò dá sọ̀rọ̀ wọn mọ́ gbogbo ohun tó lè wù kó wí mo ti fi wọ́n hábi àìháàtà yálì táyì bú zùjáàjù ìdánfà á wáyà údù yàó máa fi ṣàbábì ìfúrí hádì. àìháàtà yálì táyì bú zùjáàjù ìdánfà á. àfọ́ onídàálíyà àfọ́ ọmọ Násírù ó ní àìháàtà yálì táyì bú zùjáàjù ìdánfà á wáyà údù yàó máa fi ṣàbábì ìfúrí hádì. àìháàtà yálì táyì bú zùjáàjù ìdánfà á. ọlọ́run bá kẹ́ bàbá wa nífà wáyà údù yàó máa fi ṣàbábì ìfúrí hádì. àfọ ọmọ Násírù kọ́dà bẹ́ẹ̀ wà nù mọ́tò wọn mọ̀ fi dálé àṣẹ fàájì. àìháàtà yálì táyì bú zùjáàjù ìdánfà á. àìháàtà ó ti kọjá. يلتعب الزجاج إذا انفعى. ọ̀pálábá tọ́ba ti rún. àìháàtà. kẹwàá tún sọ pọ̀
kò ṣeé sọpọ̀ mọ́. ويعود شيخ في الشباب الفرهد ويعود شيخ في الشباب الفرهد. ẹni ó bá ti dàgbà kò lè pé kásì tún dèwé padà nísìnyí kò ṣeé ṣe mọ́. ọkọjá gbogbo alámọ̀rí tó bá ti di báwọn ní ìdásí mọ́. bàbá ò ti fèsì lérí ẹ̀ mọ́. àmọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń pè wá ẹ ṣé. wọ́n lẹ́rù ọlọ́run kan jáde ó wá ní àwa pẹ̀lú òun lájọ kéwú. gbogbo àwọn afáwọ̀ àwọn ọlọ́run bá ṣe dáadáa fún wọn. àmì dàpọ̀ ọlọ́run. Mọ̀lánà Ṣéèkì Alim radiyallahu anhu. gbàfà nílùú yìí nù ni bẹ́ẹ̀ bá ní bóun ti lè ṣe wà Alimi ǹjọ́ bá ti rò ó ní ọmọ ọ̀hún. yóò sì máa dá ahun fúnra rẹ̀ ni. bàbá wa bí gọ́ọ̀rẹ̀ wọ́n kọ́ mọ̀ ní kéwú wọ́n ṣe wá sí wọ́n ní mọ́níájù tiwọn wọ́n ní tírà tán lò. bàbá wa Sheikh Ahmadu Kokoro wọ́n kọ́ mọ̀ kéwú wọ́n lọ dáadáa wọ́n rìn nínú kéwú wọ́n àfà wọ́n pèrègede kódà wọ́n ní wà láfi. bàbá àgbàbú bẹ́ẹ̀ bàbá mọ́tàṣe bàbá tẹ́ntẹ́mọ́. bàbá wa ní sọ̀rọ̀ àgbàfà wọn èé jáde nílé sọ̀rọ̀ lọ kéwú ń bò mí gbogbo kéwú léwọn àwọn ti ké. wọ́n wá ń bọ̀ bẹ́ẹ̀ bàbá wa àfà àgbà bàbá wa alájẹ́ àgbà bàbá wa àgbà alámọ̀tòlẹ̀ àlórí tìlíkà ummatun. karamakumla. qad khalat laha ma kasabat walakum ma kasabtum wala tusaluna amma kanu ya'malun. tilka ummatun qad khalat laha ma kasabat walakum ma kasabtum wala tusaluna amma kanu ya'malun. ọlọ́run ní ẹ fura sí tilka ummatun ẹ̀ẹ̀mejì lọ́lọ́run rìpíìtì rẹ̀ nínú Suratul Baqara. tilka umma. níbi júùsì wàhálà kọ̀ọ̀kan lẹ́sì ti rí. ń bọ̀ ètò parí péjì tó parí nísàlẹ̀ báyìí second to the last page ọ̀ọ́kàn tilka ummatun ní àyà yẹn ńgbà tó tún wáyá tó tún wá parí rẹ̀ náà. Allahu akbar. tó tún wí náà. tilka ummatun qad khalat. àwọn afá wọn ni gbogbo àwọn afá wọn ni. qad khalat laha ma kasabat. gbogbo kéwú tó kọ́ mọ wàhálà fi tí wọ́n ṣe wáàsí tí wọ́n ṣe tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ pẹ̀lú àwọn ẹni ọlọ́run ó ti lọ wájú ọlọ́run. walakum ma kasabtum. walakum ma kasabtum ẹ̀ má ba iṣẹ́ wọn jẹ́ kéèyàn ọ̀dì yìí náà má bàjẹ́. walakum ma kasabtum. ẹ fún àfá kọ̀ọ̀kan ní ìwọ rẹ̀ ẹ fún àfá kọ̀ọ̀kan ẹ gbé wọn sáyé rẹ̀ má fẹ́ ta nú fojú rénà àfá kan kó lè bá a dáa fún ọ̀kalẹ̀. walakum ma kasabtum wala tusaluna amma kanu ya'malun. gbogbo wọn bẹ́ẹ̀ ṣe wíwù náà ni kò sí nǹkan kan láàrin gbogbo àwọn àfá wa. fáwa ni gbogbo wọn tẹ̀léra wọn ni ẹ máa fura sí wọn kọ̀nẹ́kì ara wọn wọn ní ọ̀nà kan àbọ̀nà kejì tí wọ́n fi bára wọn sí. kọ́dà àwọn tá à ń gbòòrò tá a fẹ́ gbòòrùn bàbá bẹ́ẹ̀ gọ́ọ̀rẹ̀ pẹ̀lú àfá àgbà bàbá wa àfá àgbà pẹ̀lú bàbá wa àgbà ní ládàǹgbà ẹ mọ̀ kàn wọ́n bàbá wa alájẹ́ àgbà pẹ̀lú bàbá ń sọ̀rọ̀ bàbá wa ń sọ̀rọ̀ àgbà ni wọ́n jẹ́ fáwọn bàbá wa alájẹ́ àgbà tí Mọ̀lánà Ṣéèkì Adam. àwọn méjèèjì sì mọ̀ pàgbà ni wọ́n. wọ́n gbà wọ́n lágbà. àwọn náà sì dádúró ni bàbá ń sọ̀rọ̀ dádúró ni. ẹ ṣeun bàbá. àmọ́ wọn tí a bá ń bọ̀ wá àfa ẹ̀ rí mo déwájú wọn rí mo déwájú wọn wọ́n gbà tá a lọ kí wọn tọmọ kéwú tá a máa ṣe àfa wọn ni wọn lọ gbé tùràrí kan jáde ńjọ́ náà mo fẹ́ mọ̀ rírú ẹ̀. la ilaha illallah àwọn ẹni ọlọ́run. wọ́n sì ń fi sí wàhálà báyìí. bàbá wa àfa àgbà ṣe òtájú pé wá rí gbogbo wọn ni wọ́n ní tírà tán fi ń pa àwọn ọmọ wọn ní kéwú. àfa àgbà ṣe òtájú lẹ̀ Adaby àwọn dé àfa wọ́n nà wàrà ilmu wọ́n tàn mọ́lẹ̀ sí kéwú kéwú wá di tí ń wu kálukú. bàbá wa lẹ́jẹ̀ àgbàdé wọ́n wá gbé àfà tajidid wọ́n wá fẹ́ wọ́n wá di ẹni tí kálukú ń pè mí náà kọ́ sí ẹ̀. centenary là ń ṣe kì í 1926 ẹni wọ́n wá ti sẹ̀mọ́ kọ́ńkéwú láti 1926 ó ní tírà tí ń lọ àbí òní. wàláì wọ́n ní 1926.
ولا تسألون عما كانوا يعملون ولا تسألون عما كانوا يعملون ẹ̀yin tó ń ṣe Ọlọ́run صلى الله على محمد tíra Adaby al-Ikhlas tíra yìí àwọn tíra yìí bàbá wa ní kọ́nà pẹ̀lúwàsí àgbáyé ní ha èmi nìkan ni bàbá wa Alhaji àgbà kọ́ ní àrúdù wọ́n níjọ́ kan náà wọ́n sì fi pa wọn. لا إله إلا الله àṣẹ kọrin. Gbogbo àwọn àfa ìsáàdù sálíkì gbogbo àwọn tíra wọn pátápátápátá bàbá wa ni wọ́n fi kọ́kọ́ kéré ó kéré nínú àfa tó bá bàbá lògbà tí wọn ò ra tíra lọ́dọ̀ bàbá tòró lówó tíra ni wọ́n bá wa náà sì ṣe kéré yìí abá. Wọ́n mọ gbogbo àwọn àfa wa wọ́n kiri tíra kí wọ́n kiri tíra lọ káàkiri gbogbo ilé àfa àwọn máa wá ra tíra lọ́dọ̀ wọn àwọn tíra yìí wọ́n fi kọ́ àwọn bá a ṣe wá gbọ́ pé ẹrú Ọlọ́run kan wínú pé à ń gbà tá a fi wà nílé kéwù bí bàbá wa ṣe ni à ń wá bàbá kan jẹ́ nìkan tó jásí pé aláfa rìjàlá èèyàn ni bàbá kọ́ àwọn ni wọ́n kọ tàmsílì àdàrí tàwa ṣe níyà tá a sì ṣe mọ́sálásí jímọ̀ bẹ́ẹ̀ bá a ṣe wá gbọ́nù pé ọ̀rẹ́ wa kan ọmọ ìyá wa kan tá a jọ kéwú nígbà gbogbo wọn tí bàbá Alhaji àgbà ní mùsùlùmí káràdù nígbà Mọ̀lánà Sheikh Adamu dé àwọn náà ní tírà tí wọ́n ṣe fún gbogbo àwọn ọmọ kéwú wa tí bàbá tó kéwú lọ́dọ̀ bàbá wa Sheikh Adamu bá àfà kọ̀ọ̀kan ṣe ní tírà tí ń kọ́ àwọn ọmọ bàbá bẹ̀rẹ̀ 1926 bàbá gbàgbé ẹ̀rọ Ọlọ́run náà bá ní nígbà táwa wà nílé kéwú gbogbo tíra tá ń lò láti ìdáyé tó fi wá sí àrí tíra Sheikh Adamu là ń lò tíra Markaz ni haba kò ṣe nǹkan kan o gbàrà tí mo wá gbọ́ bẹ́ẹ̀ ó wá dákọ̀ mi pé kọ́dẹ̀ ẹ lọ bí Abdulmumin Hanafi ayára ó kọ̀ mí náà kúkú nù wàláhì ẹni ó kú láti ìparọ́ mọ́ èsè ó ti yìn dátì mi báwọn ìbá wa ti sọ̀rọ̀ àmọ́ mo fẹ́ sọ̀rọ̀ nítorí nǹkan mẹ́rin. Hafizakumullahu wa ra'akum. Salatu ala nabi kẹ. Sallallahu ala Muhammad. One ọ̀rẹ́ wa ni gbogbo tí sì ń bẹ lára rẹ̀ Alhaji àgbà lónìí kèésì ṣèyàn burúkú wọ́n ń sọ fún gbogbo ẹ̀wọ̀ Adaby yìí tẹ́ ń pè mí mọ̀ wọ́n yẹn bẹ́ẹ̀ nítorí wájú ń fẹ́ sọ̀rọ̀ àkọ́kọ́ ni pé ó ti ṣe lọ́hùn báwọn èéṣe irọ́ ntọ́lọ́hùn sì lọ́mọ irọ́ ọ̀dà bó lóhùn mọ́kè torí bàbá yìí làánà ẹlẹ́ẹ̀kejì ó ti dọ̀yá àmánà àfáwà oorun àìsùn iṣẹ́ wàhálà àwọn Alhaji àgbà lórí kọ́ wa kéwú pẹ̀lú tírà ó ti rọ́lù Ànábì sì ní ìdádóyè àtìlẹ̀ àmánàtù fantazirisa sallallahu ala Muhammad. Ó di mélòó? Ó di méjì ọ̀rọ̀ lọ àmánà. Ìka ẹlẹ́ẹ̀kẹta mo tún fẹ́ sọ̀rọ̀ ni pé defamation of character ni fèmí. Tí ò bá fàyàrà kún ṣe bẹ́ẹ̀ mọ̀ pé àmọ́ ó ti wá dákọ̀ pé àdẹ́sì ní tòótọ́ akúkújọ kéwù èmi nìkan sì kọ́. Ṣẹ̀wárí ẹlẹ́ẹ̀kẹrin tí mo fi fẹ́ sọ báyìí mo fẹ́ sọ ń tì torí ìran àwọn kan bẹ mo wí lọ́dọ̀ bàbá wa àgbà lọ́fà mo ní bẹ́yàn bá ṣẹ̀ wọ́n kódà bí wọn ò bínú Ọlọ́run lè bínú ìyìn sì fẹ́ kọ́ Ọlọ́run ó bínú sí. La ilaha illallah hafizakumullahu wa ra'akum.
kí ló wá fẹ́ bí bẹ́ẹ̀ nínú àwọn nǹkan ọgọ́rùn-ún tí ń ṣàjọ fàlàjẹ́ àgbà tàbáyúnù àǹbá àtàtì àníhìkà àyàtì tabayyunu amba'in atati an hikayati makhafata akramakumullah makhafa su'i zanni thumma namimati makhafata su'i dhanni thumma namimati ẹ bá ń wí makhafata su'i dhanni thumma namimati. ara àwọn nǹkan mẹ́wàá tí ń sa nǹkan ọgọ́rùn-ún tí ń ṣàjọ lára bàbá ni pé tabayyunu amba'in tabayyunu amba'in atati an hikayati makhafata thumma namimati thumma namimati. tabayyunu amba'in bẹ́ẹ̀ bá gbé làbárí wá bá bàbá wọn wádìí ẹ̀ bàbá ìrọ̀lù ọ̀rọ̀ mọ́ máa rọ́lù ọ̀rọ̀ máa bí ẹ bá gbọ́rọ̀ wá bọ́ mọ́ máa gbé kí ló ń pọ̀pọ̀ púpọ̀ sérí fóònù sí nísìnyí tó wádìí tabayyunu amba'in bàbá ó ṣèwádìí ọ̀rọ̀ atati an hikayati làbárí tó bá wá á ní ìkáyà làbẹ̀gà ní ìgbé wa makhafata su'i zanni thumma namimati torí pé wọn ò ní fẹ́ rọ́lu su'i zanni èrò bú tánàbí tọ́lọ̀ ń sọ fún ẹ pé inna ba'da dhanni dhanni ithmun. Allahu akbar. tó bá wá rí bẹ́ẹ̀ ẹlẹ́rìí mi ń bẹ lọ́run irọ́ ní jẹ́bẹ̀ òkúrọ́ ni ọ́ ẹni ẹ bá rí ẹbí níjòkó lónìí mo ti wí gbogbo ayé kò sí ní takora wọn pé mi ti délé kéwú àlàjì àgbà torí ẹni tó bá wọlé ìwé yọ̀mọ̀ kéwú ń bẹ̀ 6970 ni. àwa kàwé tán pa àwa wọlé kéwú padà àjọ wọlé kéwú pẹ̀lú ẹrù ọlọ́run náà ni àmọ́ lónìí gbogbo ọ̀rọ̀ tí ń bá wa ń sọ ń bí gbàrà tí mo pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ńlẹ̀ àwọn àáfàá wa kan lẹ̀ yìí wá ń ṣe wáàsí wọ́n ń bó lérí ọjọ́ náà kò lánàṣẹ́ Ádámù wa ni ṣé ẹ ti lọ́ọ́ bá ná kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ wáàsí ẹ ti sọ fún un. ìwọ́n ń gbọ́ tán mọ̀ wá rẹ̀rìn bó ṣe wúwo lẹ́mìí yíhun pé wọ́n dákọ̀ ayára òun ṣé ẹ rí bó ṣe wúwo tóun ó fúyẹ́ gẹ́gẹ́gẹ́ nínú ọkàn bàbá nítorí ó fúrẹ́ ni pé ṣe báwa méjì péré ká wà ní kíláàsì pẹ̀lú mi lónìí Dr. Abdulgani Othman Iyas ẹ̀dìdẹ́ Iyas la ilaha illallah olùkọ́ àgbà ní College of Education. bí mo ṣe dúró yìí náà àáfàá wa ìmáàmù Akẹ́yẹdé Sheikh Abdulrahman Jinko méjì wà ní bàbá Jinko ájì wa ìbí Yínká Abdulrazaki ní Sharia Court of Appeal Liberia sẹ́ẹ̀tì wà ní ájì Ibrahim Adéoyè ìmáàmù wa ní fẹ́dọ̀ Ṣíṣe sẹ́ẹ̀tì wà ní Khidiru ní Ṣàgámù sẹ́ẹ̀tì àwọn bàbá ni Abdulgani Musa Ibrahim Bello Sọ́lì Sheikh àfáwà Sheikh àwà ẹmọ́bìnú ìyàwó alájàwà mìíràn alàjẹ́ àgbà ò ní bínú ẹmọ́bìnú àfáwà wallahi ìtàní ma ò ní bínú àwà torí kàfíká ipò bá tí mọ́ dọ̀rọ̀ tó bá dọdún kan nísìn wọ́n tún gbé kí ní ń wá wallahi bàbá sì gbé gbẹ̀yàn bá fi rọ́ọ̀lẹ̀ kọ́ máa lọ yóò dòdòdó alóhùn náà wí wọ́n ní tó já pa àwọn ọ̀hún rẹ̀ ni pé kánú láyàtà náà haúnà amúnkàrí ń fa'alu sama kanu ya'malu. ọ̀rẹ́ wa náà Abdulgani Salahuddin alẹ́kùn tọ́sọ̀nà ọlọ́mbà ṣe fún àmín àwátàwájọ kéwùnú àti kẹrin bẹ́ẹ̀ bàbá wa sẹ́ríkì máa làmẹ́ àwọn àfáà wa nú tí wọ́n fi ti wá ọlọ́run tí wọ́n máa wà dáadáa àmín kọ́dà ń ta àkọ́kọ́ kọ́ lè kéwù yìí gbàgbé hakuli muslimi alali muslimi sit la ilaha illallah mo wá pè mo wá ní ń bo láti ọ̀rán ti tíra ta ké mọ́ ni ó ní ṣe bá kéta àlímù mú ní àákéwú ti tán yányán ni inna lillahi ma ṣe gbogbo wa ta wá wí lérí plátífọ́ọ̀mù sẹ́ẹ̀tì wa
kálukú wọn ń bínú pé irú kí ni Mọ̀lánà Sheikh Adaby àfáàgbà ni wọ́n tí wọ́n wà láfi dáadáa àmọ́ mọ̀bádì wà á ń sì ń kọ̀nsọ́ọ̀tì tíra wọn lẹ́yìn tá a kéwú tán àmọ́gbà wà ń lè kéwú èmi ò fojú rí tíra ní yàtọ̀ sí tíra tá bàbá fi sáì àbómi wà khalas a sì ní gbogbo àwọn tíra tá a ké a lè kó wá tán La ilaha illallah gbàgbàgbàgbà tí ẹni díẹ̀ ní lọ́jọ́ kó jẹ́ ó yàtọ̀ ara àwọn tá a lò ní díẹ̀ ní ó yàtọ̀ sáà pẹ̀lú al-Majmu' al-Mufid bàbá ṣe fún wa nínú wa Dr. Juma ládàbàtà ajamda Jasper tíra yìí ti ẹ̀dàkọ̀ ẹ farabalẹ̀ mọ̀ wá ajé ọmọ pé ní tí bàbá kọ́kọ́ fi ẹ̀dàkùn ní tí bàbá fi kọ́ wa púpọ̀ bàbá mójú tó kọ̀ wá ìdù fún wa wọ́n mójú tó kọ̀ wá ìdù fún wa náàwù ni sọ́rfù ni bàlágà kankan wọ́n mójú tó àwọn téèyàn máa ké tí fi ké nǹkan míì ìtìdáyí wa àgbàyìn àdísì yóò wà lérí ni gbogbo kìrátùl mùṣáwárà pátánù orí wa ni láàlárí ìlànà àrísádà ní láàwù lérí wa ni gbogbo ń tàà wá wí pátá àwa kò ń bẹ̀ bàbá kéwúngbà náà àwa ṣèdánwò àzíàrí yìí ni àwọn àwa ṣèdánwò àzíàrí àwa 40 ni wọ́n mú bó ti wí yàyín náà rí azari ọjọ́ pé ọwọ́ ọkọ̀ ǹtọ̀fà níjọ́ tá bá wo rìsọ́ọ̀tì ẹkún ọmọ lọ ní àwọn èèyàn mọ̀ sunkún pé ní àwọn lábẹ́ òní mú ju 40 lọ gbogbo yóò ọmọ padà ní àwa dé bí wájú àwọn lárúbáwá la dé sí ọwọ́ kọ́lọ̀ tún wíbẹ̀ pé sáà kéèkì tábù àwọn jàmáà ni ẹ máa dákọ tíra àwọn ká máa rí ká lè mọ̀ pé àlò tíra wọn kájẹ́ bàbá òsìsẹ́ farawé tí wọ́n fíkíwà nípínlẹ̀ ìdádí ní tìdáyí lálàrí láké ní ìdádí wa àṣùmọ́wí ni sọ́fùlà wà níbi àti ké náà ní ìjẹ́jú ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ní ìsáni ìdádí sàmọ́rù dání àbí zedil kéèrà wá ní àbí Zaidul Qayrawani rìsálà ni wọ́n pín sí méjì fún wa a lò kan ní sáání a wà lò Kifayatu Talibu Rabbani ní sọ́fù salis Abu Zaidul Qayrawani ìlàmù àrísádà Allahu hafidhakumullah àfà tọkọ tábà kùlùbù lọ́bẹ̀ ìgbàmùkí wa Abu Zaidul Qayrawani rìsálà ni wọ́n pín sí méjì fún wa ní ìdádí tàbí parí tọba wa kanáwù tẹ̀síìrù náà àmọ́ ní tìdáyí alónáwùlù wá dí gbogbo ẹ̀ àwa dé ìdádí tẹ̀síìrù náà sọ́fùlà awwal ní sọ́fù sáni alìjẹ̀dí sharhul azhariyatul jadid ẹ wo bó ṣe wà voluminous ẹ wo àwọn tán sì ń kọ́ wa mọ́ ṣe òkú mi ọwá di sọ́fù sálìsì kọ́tùrù nẹ́dà wọ̀bẹ́lù sọ́dà tẹ́lòmí fi ń ṣe tí sí dòkítọ́rà lẹ́nì Sheikh Abdulsami lọ́kọ́ wa Fikewu wa Sheikh Ahmad lọ́kọ́ wa ẹ máa wọlẹ̀ la ilaha illallah hafidhakumullah tàwíìdì wa béjúrí bàbá wẹ máa wọlẹ̀ bàbá jírin bàmbà tàwíìdì wa béjúrí ni wọ́n fọ́ sí wẹ́wẹ́ fún wa ẹni tó bá rí iná tàwídì yọ́ mọ̀ tí ń jẹ́bẹ́ jú rí gàrù àfá tó pilẹ̀ káwọn ọmọ rẹ̀ ọmọ ṣe mathematics alájí àgbà bẹ́ẹ̀ni pé méjì gàrù àfá tó pilẹ̀ kọmọ rẹ̀ ọmọ ṣe tariq àti geographia ní àyí à ń ṣe kìmíyà chemistry àbí à ń ṣe physics àṣẹ bàbá
physics handasa àṣe engineer àwa ṣe àwa kọ́ àwọn nǹkan kan tó wọ́n kí ni nǹkan òun ká kọ́ ni lọ́rọ̀ sọ. la ilaha illallah. mo wí kan lọ́dọ̀ bàbá mo ní mo bẹ́ẹ̀ lọ́dọ̀ bàbá wa ẹ̀mọ́ mọ́fà mo bá báyìí pé ẹ jọ̀ọ́ bàbá ẹ̀mọ́ mọ́fà bá wo kálukú lójú báyìí mo lò ó ti ń bọ̀ wọ́n ti kójú gbogbo wa sí àpò. bàbá ni wọ́n kọ́ wa pé níbi náà ni pé kí ni ṣe rẹ tó ń gbọ̀n tó ń sọ̀rọ̀ bọ́ ọba ti fẹ́ ṣe ọ̀rọ̀ sọ ó wojú gbogbo àwọn tó jòkó ni. ojú wọn lọ́kọ̀ọ̀kan. ẹni tí ó kó wọn dẹ́rù bọ́ ọ̀kọ̀ọ̀kan àfà tí rán ní sẹ́bà ní débẹ̀. Wallahi. ẹ̀rọ ọlọ́run náà tún wá sọ báyìí pé ó ní lérí láyìn tá a bá ń ṣe kálímọ́tò sọ́bà a wà pé àdúrà Markaz là ṣe àdúrà Markaz dáa gan kò sẹ́ni tó lè yọ ọ́ dànù. yọ ọ́ dáa fáwọn tí ń lò. àdúrà Nabi Muhammad sallallahu alaihi wasallam. bàbá wa Sheikh Adam ló sì dísáìn rẹ̀ ó sì dáa àmọ́ lọ́dọ̀ wa ń lè kéwu kò sẹ́ni tó kọjá ń bẹ̀ kí là máa ṣe lè kéwu àwọn Adabiya. Allahumma salli ala sayyidina Muhammad wa ala sayyidina نور الدارين وروح الكونين ووارث الثقلين وعلى آله وأصحابه حق قدره ومقداره العظيم. اللهم اشرح لنا صدورنا gbogbo ẹ̀ báwọn. má jùlẹ̀ mọ́mọ́ wa kọ́ wa ké. àbí bàbá. bẹ́ẹ̀ ni wọ́n ti ń jẹ́rìí sí. àbí níbi àwa kọjá yìí ni bàbá àdínní bàbá kọjá. Nbẹ ni bàbá wa Professor Jimba kọjá. Ọládòsùn. Bàbá wa àfáà Núrù kùntù ọlọ́mbà kẹ́ wọn. Àwọn àfáà wa ní tìdáyìn. Bàbá wa lé àgàn ọlọ́mbà pẹ̀lú wọn. Àfáà wa Sheikh Suleiman Tata Suki. Nísàlẹ̀ ọjà. Bàbá wa Imam Mali àná bàbá wọn kọ́ àwọn kéwú alhamdulillah. Mo sì sọ̀rọ̀ wọn fún jàmá. Bàbá wọlé wa kọ́ wa tí wọ́n bá darí Èkó. Àmọ́ ń gbà tá a wà ń lè kéwú apẹ́ ká tó rí bàbá Ìmáàmù Mọ̀lẹ́ àná wa ní jáwọn alájàgbà tẹ̀ tí ìpẹ́yìn rí a ní wọn ò tí ì dé yín sì ṣe wọ́n kọ́ bàbá wa wá ní wọ́n wá kó wa jọ bàbá Ìmáàmù Mọ̀lẹ́ àná wọ́n wá bọ́ síwájú wọ́n wá ń kọ́ wa ní Ayatul Kursi Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sunnatun bàbá ní wọ́n yé sì kékeré wípé lẹ́gbẹ̀ẹ́ alájí àgbà. àwọn sì ti mà wọ́n kà bọ́ síwájú bàbá ní látàkùtù sinatun wọ́n wá gbé Ayatul Kursi látòkè kanlẹ̀ àwọn ti mọ̀ pé bàbá yẹn pláàni fún wọn ni. hafidhahullah hafidhahullah ra'ah. ìyẹn sì níbo ní ẹdìdé níbo lọ́rọ̀ ó ti ṣẹlẹ̀. nígbà ní Ádámà nílé yìí. Allahu akbar. àdúrà tá a sọ mo wá sọ fún ọ̀rẹ́ wa pé ọgbàgbé ni bá a bá ṣàdúrà yìí tán kí là á fi wọlé ya bunal hanifa ti ṣe àǹtẹ̀lẹ̀ àṣìbàkú. ẹ wọ àtijọ́ hùn. bí tọrí kì máa dídí kàfánàdá ó mọ̀ ha kọ́kú. Aza uwa ni Qur'anu ni Rasul Huda Dusturukal Asmal Munir Roli Mushriq. Nǹkan kan mo fẹ́ kẹ́ fàlà sí Antale Asibaku lọ́sọ̀ bàbá ìmọ́mọ́ àfàdíbá yìí sir ẹ máa lọ fa antal Asibaku. wọ́n wá ní ẹ̀ṣẹ́ ọgbàgbé ni kúlù máa ń sa àlàárí Fali yusalli. gbogbo àwọn nǹkan wọn mú ẹlẹ́ẹ̀kejì ẹ̀ tún gbọ́ ń bẹ̀ ó ní gbogbo zúmúrà àwọn àtàn ni mo ní sáàtàn ní rárá o jẹ́ fọ́ lójú pọ̀. Habba. As-salatu ala nabi Sallallahu alayhi wa sallama. ilé kéwú sáàtàn As-salatu ala nabi Sallallahu alayhi wa sallama. Ó sọ pé
As-salatu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Ọkàn lè sọ pé wọn kọ́ àwọn building ní Jọ́nà. wọ́n wá ní ọmọ ní oníbọ̀dù kò sí níbẹ̀ tí ọba wá tì sí lébẹ̀ sátàn wá ní kí ló ṣe Abdulgani ẹ̀yin tó ń ṣe ọlọ́run ní tẹ́ fẹ́ gbọ́ rèé o gbogbo ẹ̀yin tẹ́ ń sì ń pè mí ní ẹ jáde ní o àwọn tíra wà ní àwọn àfáà wa lè kéwù ní Dr. Abdulgani tó sọ pé gbogbo ẹ̀rẹ́ wọn gbogbo ara wọn látòkè délẹ̀ bàbá ni. Alhamdulillah ma an wada ma. Sheikh Abdulrahman Jinko sẹ́yìn dákọ̀ wọn báwọn. Bẹ́ẹ̀ ni àwọn méjì yìí nù sá. Dr. wa Juma ní lọ́wọ́ Niger River Basin. Sheikh Hassan Abdulwahab ní wọ́n ń bá bàbá wa ìmáàmù ojúde ọba Sheikh Badruddin ẹlọ bí wọn afáwọn oníkùn kéwù ṣẹṣẹ ti wà rárá bàbá professor Jimbe ṣẹṣẹ ti wà wájú wa ni wọ́n wà. Amanatun ilmiyya. Ẹ̀tọ́ bàbá wájú wa ni wọ́n wà. Àwọn náà sì láwọn contemporary àwọn àfáwọn aláyà torí ìdí èyí làbárì tẹ fẹ́ gbọ́ rèé ṣe wá rí gbogbo ń ta wá wì kò ṣe nǹkan kan títí òjò ó ṣe nǹkan kan ni pé làmúyẹlẹ a ní tìlímìdà. Karamakumullah walamuyẹlẹ a ní tìlímìdà kọ́tún kádà sọ̀hábẹ́. Ẹ lè rí bẹ́ẹ̀. Allahu akbar. Ẹ lè rí bàbá làmúyẹlẹ a ní tìlímìdà kọ́tún kádà sọ̀hábẹ́. Allahu akbar. Bàbá ò ní ṣépè lọ́mọ kéwù kan bàbá ní ha pọmọ kéwù mi bá tẹ̀ mí mọ́lẹ̀ tó rọ́ọ̀lù mi yín fi sọ́sùn yín wàá fi kínra. La ilaha. Torí tí n bá sì wí sí tèmi náà ni ó dà tàtàlà àfa àti ṣépè lọ́mọ kéwù ẹ̀. Ẹ mọ́ gbìjà ẹnìkan kan ọmọ gbìjà ó sì ti tààrà ajá. Ẹ wá mọ̀ pé ó dìgbà tó bá wí jáde ẹ ti gbọ́ lẹ́nu mi. Hafizakumullah wa ra'akum. Wá mọ̀dí ànàkùnmùlà mọ̀dí èyí tó ṣẹlẹ̀ sí ni kò sẹ́ni tí ó lè ṣẹlẹ̀ sí ẹ lọ wọnú Suratul Hajj. Àyà kan bẹ́ẹ̀ báńkẹ́. Wa ma arsalnaka min rasulin wala nabiy. Wa ma arsalna ni kesa arsalna. Wa ma arsalna min qablika min rasulin wala nabiy. Illa idha tamanna alqa shaytanu fi umniyati. Illa idha tamanna alqa shaytanu fi umniyatihi. Amma fayansakhu Allahu ma yulqi shaytanu thumma yuhkimu Allahu ayatihi wallahu alimun hakim. Wọ́n ní ìyànjú blọ́ọ̀kù yunifásitì tọ́lá àrù ó mísẹ̀ ọ̀pù ní àrù blọ́ọ̀kù ń tòótọ́ gbogbo rùwákì ń pátá gbogbo rùwákì inú léhùn àwàlàrù blọ́ọ̀kù ẹ̀ sọ́fùlà wà lákàmbí dókítọ̀ ẹ má jòkó sọ́fù láwà làkàmbí àwàlì dáadí nígbà tí ó fi di sọ́fù tání wọn àti ṣe lọ́ǹchì Madul Azhar. Allahu akbar. Madul Azhar ta ṣe lọ́ǹchì yìí the largest donor ńjọ́ náà ẹni ọkọ̀ọ̀kọ̀ fowó tó pọ̀ ọ́lẹ̀ ní gbàgúdù bíi ìdá 20,000. Bàbá wọn ọba àjẹ ìta ẹ̀dọ́kùn ẹsẹ̀ ṣéwù. Ọlọ́run bá bukọ́rẹ́ wọn. Àmín radiyallahu anhu. Bàbá wọn bá jẹ́ táwa ní gbàgúdù bí ìdáṣe tí ọmọ tèmi náà fẹ́ dé. Díta fi lè gbàgbé Sàràkí. Bàbá Sàràkí. Gbogbo tí bàbá bá dó báyìí wọ́n dó gẹ́gẹ́ bí ọmọ kéwù. Dr. Sàràkí wá fi 30,000 lẹ̀. Ẹ rò pé nínú owó yìí ni wọ́n wá kọ́ gbogbo ilé kéwù wa láàrin oṣù mẹ́ta àwọn alájí àgbà. Ní ìmọ̀bílẹ̀ ni wọ́n ń sùn ní bó gidi ni. Kàrámọ̀ kan ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n ń kọ́ lọ́wọ́ wọ́n ń kọ́ mọ́sára wọ́n ń kọ́ lé kéwù ní lọ́wọ́ wọ́n ti wá bọ̀ tán alájàbẹ̀gà ní ìyá alágbò bíríkìlà ni wọ́n á ṣe tán wọ́n ṣe DBC rẹ̀ bàbá wa ní ẹgbowó kẹ lọ já omi lọ́la nígbà kó omi náà lẹ́ẹ̀fi wẹ́ tiẹ̀
ẹnìkan wá ní bójú ọba sì rọ̀ nísìnyí òun ní ọ̀dà jù ọ wá ta sáwọn bàbá létí kí lẹ wí wọ́n ní bójú ọba sì rọ̀ àmọ́tọ̀ inú ẹ̀rùn la wà bàbá ní ọ̀dà ẹ ṣáàjọ́ ọ̀dọ̀ lákẹ́ tó lọ romi náà òjò sì rọ̀ mọ́jú. La ilaha illallah. Nínú ẹ̀rùn kùá. Sẹ́rí ẹ lọ bí Alhaji Abdulganiyi ilé alágbò lábàtà súnkẹrẹ tọkọ lẹ́sọ gidi. Wọ́n èkó o. Rẹ́fúrẹ́nsì nù o. Ẹ̀yin jọ ń ṣe Ọlọ́run. Sallallahu alayhi wa sallama. Ọ̀rẹ́ wa bá ní aru ẹ̀dá kùn mọ́ fẹ́ sọ̀kalẹ̀. Ní ẹ bá la aru búlọ́ọ̀kù tá a rù. Ọlọ́run o. Àfa wa ọ̀gá wa àfa wa tí wọ́n rè wá. Mọ̀lánà Sheikh Mustapha Alhaji Àgbà má jẹ́ nǹkan kó ṣe wọ́n. Àmín 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 àmín. Lápẹ̀ bá ń ṣe náà tèmi fún. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Àwọn làáfà wa bàbá tí ń délé kéwú láàárọ̀. Ẹ kọ́kọ́ mélòó? Mẹ́wàá. A kọ́kọ́ ru blọ́ọ̀kù 10 láti ìsàlẹ̀ ń lọ òkè. Bàbá tó wá jáde á tún ru 10. Bí wọ́n bá wá ṣẹ̀pẹ́rẹ́. Blọ́ọ̀kù lọ́mọ rùtílé ó fi sú. Tọ́bálẹ̀ àrù blọ́ọ̀kù ó mísẹ̀ ọ̀pù ni gbogbo inú léhun àwàlárù ibi tẹ́ fi wá mọ̀ léèyàn dáadáa. Ọlọ́run ó jẹ́ ó ṣe déédéé ara wa. Ẹ jẹ́ ń wí bí ọ̀bá sára rẹ̀ ẹ dá padà fún mi. Wàláhì làzí níjọ́ tá a lọ ṣe wá sí centenary fáwọn àtàwà lógidi ọwọ́ wábẹ̀. Ẹgbẹ́ arífù. Ó ní Ọlọ́run gbọ́ pé à ń pè centenary lọ́nu ilé kéwú wa òun gbọ́dọ̀ lọ nígbà wa parí tán wá ní dákun tẹ̀lé mi a fẹ́ lọ kí àfa wa. Àwa wọlé a lọ kí bàbá wa Mọ̀lánà Sheikh Mustapha àwa kó ń bẹ̀ tán ó ní gbò dákun mísọ́nà dákun ya níbi centenary wa ìdí àwa oyè kan tó tóbi fún àfa wa Sheikh Mustapha wọ́n ṣe wàhálà lérí wa púpọ̀ sẹ́yìn bú nù. Wallahi àníyàn dáadáa. Kí ló wá fà á tó fi rí bẹ́ẹ̀ káyà. Wa ma arsalna min qablika min rasulin wala nabiyyin illa idha tamanna alqa shaytanu fi umniyatihi fayansakhu Allahu ma yulqi shaytanu thumma yuhkimu Allahu ayatihi. Ayawo ni ayawo ina pa salatu ala nabi karim. Rahmakumullah. Ayawo ni Suratul Hajj 56. Lọ wo Suratul Hajj 56. Wá lọ wo tó fà. 52. Ànábì jáde nínú ilé tán bí sí. 52. Sí Yorùbá Ànábì. Sallallahu alayhi wa sallam 52. Ó jáde jaba ilé tí wọ́n bí Ànábì sí ní Maktabatu Makkah nísìn. Ọ̀kan kan babu salami ló wà ní Makkah. Kódà mo débẹ̀ ńjọ́ ni. Suratul Hajj aya 52. Mo débẹ̀ ńjọ́ ni níwájú. Ní kọ̀pẹ́ yìí. Àmín. Àmín. Ẹ má ó sọ́nà wọ́n á jáde nínú ilé wọn wọ́n wá rí àwọn bàjímí kèfèrí àwọn kùrẹ́sì wọ́n jòkó ní haram wọ́n ṣe fàájì abujali wà ń bẹ̀ abilabi wà ń bẹ̀ gbogbo wọn tí wọ́n burú ní wà ń bẹ̀ sẹ́wọ́n mọ́ tó ṣẹlẹ̀ ó wá ní òun lọ jòkó tí wọ́n káwọn ọjọ́ máa sọ̀rọ̀ sẹ́wọ́n rí ó rìn gẹ́rẹ́ báyìí ní wọ́n rùn lẹ́yìn pé ọlọ́run mọ́mọ́ jẹ́ wọ́n wá fún mi ní mẹ́sẹ̀jì ni ó ti yé mi ẹ̀yin lẹ́sìn rán mi létí. Wa ma arsalna min qablika min rasulin wala nabiyyin. Mo fẹ́ sọ̀dí tẹ́ fi mọ̀ pé èèyàn dáadáa ni Abdulgani Salahuddin. Ẹ wá Ànábì wá jáde yín wá ń lọ. Nǹkan wá bọ́ sẹ́mi ẹ̀ pé àṣẹ yóò wù lọ lọ́hùn. Òun ọ̀fẹ́ kí Jibrilu ó wá nísìn tí ó wàá sọ àyà tí ó bú wọn. Tí ó sọ̀rọ̀ sáwọn tí gbogbo wọn wà túdù rán ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́kọ́ ti ní ó ti ládìí ọkàn mi. Akramakumullah. wọ́n sì láàrin wọn wọ́n sì jòkó wọn èé sọ̀tá tẹ́lẹ̀ wọ́n wá ń sọ̀rọ̀ lọ Jibrilu bá dé. Akramakumullah. Afara'aytumul Lata wal Uzza. Ayàtọ̀ wá dé nì. Manata thalithatal ukhra. Alakumud dhakaru walahul untha. Tilka idhan qismatun diza. Lọ bàbá ìmáàmù ṣàdúrà fún wa. Lọ. Ayàtọ̀ wá dé ni pé Jibril bá Kùránì bá sì ti dé bá Nábì ojú rẹ̀ ó yí padà. Allahu Akbar. Kíni rẹ̀ ń tún dé.
أفرأيتم اللات nígbà tí ó yájú ní tó mú wá ni pé Ọlọ́run ní sọ pé afara'aytumu Láta ẹ̀rí Láta òsà ni والعزى àti Uzza ومناة الثالثة الأخرى àti Manata tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta wọn. ألكم الذكر وله الأنثى Wo lọ pè lọ́kùnrin bẹ́ẹ̀ wo lóbìnrin bẹ́ẹ̀. تلك إذا قسمة ضيزى. ọ̀nà àdánù ni kì í sọ̀nà ntọ́lọ́hún wínú nígbà tí ànábì ó yájú tí ó ké ṣètánì bọ́sẹ̀mí rẹ̀ ọba ti pé tílíkàlìgàrá ní kùlìkùlá ibi ṣètánì lọ pé sí ẹ̀mí ànábì nu. ibi ṣètánì gbé sẹ́mi ànábì nu wọn ni tílíkàlìgàrá ní kùlìkùlá àwọn náà ń ta lè fi ṣàtẹ̀gùn déwájú ọlọ́run tó ga ni wọ́n ní ń bọ̀ lọ fẹ́ ọkọ sílẹ̀ tẹ́lẹ̀ ń bò ti gbà pé tiwa àwọn àkúkú pè wọ́n lọ́lọ́run tẹ́lẹ̀ à ń fi ń ṣe àkàsọ̀dé ọ̀dọ̀ ọlọ́run ni. àjọ máa ṣe tiẹ̀ kí wọn náà máa ṣe tiwa gbogbo wọn bá ní ẹgbọ́n màmá náà ti padà ó ti ní nǹkan bàbàrà ní òòṣà tiwa náà o. òòṣà táwọn. òkìkí ti wá kàn kọ́dọ̀ òkìkí kàn báwọn tó wà ń tọ́ yìí. ìjọ náà. ànábì ti padà ó ti padà sẹ́yìn o ọlọ́run sì ń wà nábì. La ilaha illallah. ń bọ̀ yá ni Jibrilu bá dé pé inna rabbaka yukri'uka salam ọlọ́run ní máa kí ọ ọlọ́run ní mo ránṣẹ́ sí ọ o sì wí nǹkan míì ànábì bá ní nǹkan dé. tílíkà ìgárá ní kò lówí tí wọ́n ní wí fún ọ ni pé tílíkà ìdá kídìmọ̀tún díìzà. Allahu akbar. ànábì wá ń banújẹ́. ọlọ́run wá ní farabalẹ̀. wa ma arsalna min qablika min rasulin wala nabiy. lọ́wọ́ mú àyà ń wá pé wọ́n arsalna min rasulin wala nabiy àrán òjíṣẹ́ kan rí àbí ànábì kan. illa idha tamanna alqa shaytanu fi umniyati. tí ń bá ń lọ jíṣẹ́ àwọn ọlọ́run tó bá ti ládìí ọkàn òun níyà rẹ̀ ń Ṣẹ̀tánì ọgbàbẹ̀ wọ́n. fayansakullahu ma yulqi shaytan. àmọ́ èmi àwọn ọlọ́run á pa gbogbo ohun tí Ṣẹ̀tánì fi sọ́kàn wọn ni á parẹ́. thumma yuhkimullahu ìdájọ́ ọlọ́run ọ̀wọ́ ayatihi. ọlọ́run ní ọ̀padà wá ṣe torí náà má wulẹ̀ bara jẹ́ Ṣẹ̀tánì ló ṣe bẹ́ẹ̀ sẹ́mi rẹ̀ padà lọ sọ fún wọn nísìnyí pé ní tí mo rán ọkọ òun ní tí mo wí nì ó sì wí fún wọn pé tílíkà ìdá kídìmọ̀ tó ń dísà gbogbo wọn tún láwọn ò ṣe mọ́ ọlọ́run ní fọkàn rẹ balẹ̀ yín kún ọ. Ṣẹ̀tánì ló kó sẹ́mi Abdulgani. ó ti tẹ́ wa lọ́rùn bàbá ó ti lọ bẹ́ẹ̀. Ṣẹ̀tánì tó wá kó sẹ́mi Abdulgani yìí ọlọ́run àti gbogbo àwọn tó bá tún wà lẹ́mìí wọn má gbàbọ̀dé o fàlàjì àgbà o má sàpamọ́ lájàgbà nìkan kọ́ má gbàbọ̀dé fẹ́ ní àfa rẹ̀ yóò tó lè wù kọ́jẹ́ o bọ́ ọba ṣe bẹ́ẹ̀ o. bàbá mọ́mọ́ wọ́n ṣàdúrà fún wa. wàlá abúlé rahman anilé àádé. àfa wa ní ìdá tí bàbá kúndú ẹ̀ púpọ̀ ìdá tí. lahum wadlun alayya wa minnatun. torí ìdí èyí torí náà gbogbo ohun tí àfa Abdulgani aláwo wí as regard to ilé kéwu wa fọ́ọ̀sì ni o àmọ́ a sì gbà a sì máa gbà lọ pé ara wa ni ó di méní. ẹlẹ́ẹ̀kejì bàbá tí ń jíjábọ̀ 1926 tí mọ́níyàjì wọ́n sì fẹsẹ̀ rílẹ̀ gbím tí sì tún dá sí i nípa. Insha Allah yóò sì máa dá sí i. ń dá sí i nípa bí ṣé wọ́n ń dá àwọn ẹni inú rẹ̀ bá wá dùn sí tiẹ̀ náà máa dá ẹsẹ̀ àmìlẹ̀ kan náà. kúlẹ̀ ayé wọlé káfíròn kọ́lọ̀ ń kọ́mọ́sà lẹ́sẹ̀ Ṣẹ̀tánì jìnnà sí wa ẹ bá ké. بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. ẹ wá farabalẹ̀ báyìí bàbá wa Ìmáàmù àgbà lọ́fà. حفظه الله. bàbá ṣe pé ìyá yìí orin Ọlọ́run tẹ̀lé wa lọlé bàbá ẹ kú náwó lórúkọ gbogbo yàǹdàbíyà bàbá ẹ ṣe ẹ wá gùn wá ládùúà kẹ wá gbé wa dìde. أعانكم الله الكريم. بكمالنا نور الدراية يظهر وبه سلاطين الفصاحة تفخر هو منبع العرفان دون مراءة هو منبع العرفان
دون مراءة من صدري بحر العلوم يفجر. اللهم صل على روحي على روح سيدنا محمد في الأرواح. صل وسلم على جسده في الأجساد. صل وسلم وبارك على قبره في القبور. صلى الله عليه وسلم. اللهم بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم تحية والسلام صلاة تريديك وترضيه وترضى بها عنا يا رب العالمين. إن كنت تجعل afẹ́ dúpẹ́ níjọ́ mo kí bàbá wa global missioner ẹni tó bá ṣe lẹ́yìn global níbi tó bá dé lágbàáyé kó pè rẹ ló kọ yín wò. àfi ibi tí ò bá sí ànsọ́rọ̀ Islam láyé lónìí lẹ́yìn sọ̀gá missioner bẹ̀. ibi tí ò bá ti tẹ̀ tí ò bá wọ́ ẹni abáláyé tó bá bẹ́ẹ̀ ni. ẹ̀yin lẹ́ ń pìtàn 1969-70 ṣé kìí ṣàṣìjọ́ tí wọ́n bí inú ẹ̀yin sọmọdé fa ẹ̀mọ̀ rí nǹkan jẹ ni. ẹ̀rù bà mí lẹ́ni o àṣẹ bàbá tó pọ̀ mí ilẹ̀ jẹ́. ولو كان يستغنى ولو كان يستغني عن الشكر ماجد. ẹjọ́ mi wá dúpẹ́ ni bó sọ fún bàbá wa ṣèkà olóko aláàjì àgbà bàbá wa Halifa sọ fún yìí aláàjì àgbà KSK. ìgbà tí mo wá sílé bàbá ń sìn mo ti dé bàbá kí n tó débí mo wá ní tí bàbá aláàjì àgbà tí ẹ̀ bá wá kí ẹ lé ó ti ṣoríire tí ẹ bá sì wá kíyàn kó ṣoríire ẹ sì wá kà wá yẹ pé ó kan ọ̀fà oríire kan ọ̀fà ẹni tí wọ́n bá ilé yọ́ọ̀lẹ̀ nínú táǹsì yìí kó fura sí rẹ̀. bẹ́ẹ̀ bá ló kà ń fẹ́ rí mọ́ forí sọlẹ̀ kí a la ṣe ọlọ́run mọ̀ jẹ́ àṣàgbákò gẹ́gẹ́ bí wọ́n sàhábà ṣe mọ̀ pé kọ́lọ́n jà nábì wá jẹ nílé àwọn tí a máa sunkún kó wá jẹ nílé àwọn bó lọ wíjẹ. lè izzati nafsi aw uluwi makani. kápẹ́lẹ́ yẹn máa ga ju ọpẹ́ lọ ni. lama amara Allahu al-ibada bi shukri. faqala ashkuru li ayyuha thaqalani. bàbá wa jí ní bàbá tàbá wa bí ngbà náà ń kọ́ yẹpẹ́ bí kì í ṣẹgbẹ́ wa ìtàbí táwa ti dèèyàn ni bẹ́ẹ̀ ni. faqala ashkuru li ayyuha thaqalani. èmi àti bàbá wa KSK wá ń sọ̀rọ̀ nínú ọkọ̀ mo ní kí wàá lẹ tí ì rí mọ́tò mi tó ń bọ̀ bẹ́ẹ̀ ni. faqala ashkuru li. ẹjọ́ gba tá a wá bí tá a jáde kí la fi jáde èló la san jáde kí ni ẹ gbà lọ wa dèsí gan kí ni ẹ ń gbà gbogbo amóore nífà àṣìírí ni yóò ṣẹ̀ṣẹ̀ kan
sí alóore ni ló jẹ́ nǹkan owó ìjọba wa kẹ́kẹ́ wá dúpẹ́ bàbá wa dúpẹ́ bẹ́ẹ̀ wá yọ ákùnú tí ń gbé wá bá nǹkan sẹ́nu kí là ń pera ọlọ́mọ alájí àgbà fún lára àwọn tí wọ́n ní ká sàásì tí ò bá gba tiwa làáfà wa sáàmù ibà sí sáánàtà sájúmújúmọ̀ sí jí ó gba tiẹ̀ bá àfàrò bá gba tiẹ̀ tiẹ̀ tán lọ́dọ̀ Ọlọ́run yẹn ni wọlé kálù àti àfà rẹ̀ pé mo fẹ́ kó fẹ́ mi bàbá kí Ọlọ́run àfà mi mà gbọ́dọ̀ gba tèmi ni mo wá sọ fún bàbá nú ọkọ̀ mo ní Àlàájì àgbà Ọlọ́run ní kí n ṣe oríire tó pọ̀ níbẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo wa kí la wá ṣe jẹ́ ń pa ewu àti ìṣètò ìlú wa nù mọ́tò wo wa nù níjọ́ tó bá ti jọ á lójú àṣepá àmàláyé nù ń dá gbé wá. Lama amara Allahu al-ibada bi shukri. Bàbá mo fẹ́ ṣàdúrà nìyẹn kí máa lọ ọmọ tó ra aṣọ fún bàbá rẹ tó pé ọ̀rá máa wọ̀ ọ́ òhò ló fẹ́ yà rẹ̀. Faqala ashkuru li ayyuha athqalani. Ọmọ tí ò gbọ́n ó wá ra aṣọ fún bàbá rẹ aṣọ wọn kí ló mọ̀ tó fẹ́ yà rẹ̀ jọ tí ó fẹ́. káwa náà gbé nǹkan wá bí ká mọ̀ ní kódà kíní wọn so wọn tó ìmọ̀ tí wọ́n fún wa. tẹ́yìn lè sọ̀rọ̀ ẹ̀kan tó sì bùn lọ́kọ̀ mo bùn à jí wa gọ̀ gbogbo ẹ̀nà fún wa. Faqala ashkuru li ayyuha athqalani. níbi tí ọpẹ́ tóbi dé Ọlọ́run tó wá request fọ́pẹ́ tó kẹ́ máa dúpẹ́ fún mi ni. Ayyuha athqalani. ẹ̀yin jìnkò méjì tí mo dá èèyàn àtàlìjẹ̀nù agbọ́dọ̀ tó wá dúpẹ́ ni Ramadan ní ń bọ̀ ìbá ṣe pọ̀ tó ìta ní òkò sí lọlé Àlàájì àgbà iléyá àbí mélòó ló gbé nǹkan lọ pé bàbá ẹ dákun adé kálukú ṣe ọlá níbi tí Ọlọ́run tó sí a sì fẹ́ gbàgbé ṣọ́ọ̀ṣì wa ètò ìbá ti fẹ́ràn lé Àlàájì àgbà gbogbo àwọn àfáà tiwa àwa máa bá sọ̀tà ni kí má kó tiẹ̀ bá mi yèrè pé ti wà lára rẹ̀. Faqala ashkuru li. Bàbá ẹ̀yin lẹ ṣe wo bá ti mọ lọ́fà náà ń dákọ̀ iye mílíọ̀n báyìí ní rí ń tó àti jáde sáàmọ́ iye mílíọ̀n tààtì náà ni àwọn afáwò sì jí á ń pa kò sí pé tẹ́ bá mú báyìí wá ṣe pé èmi la rí fún àwọn tí wọ́n bí àti ìṣẹ̀gbẹ́ wa ó pẹ́ làwọn wá dá o èmi gẹ́gẹ́ bí gbogbo ọlọ́fà mo wá sójú gbogbo Ọ̀fà ló jẹ́ ń kó àwọn kọmitì wa dání ká wá dúpẹ́ ni gbogbo yẹn sì ràn mí lọ́wọ́ kẹ́ bá mi dúpẹ́ wọ́n wá sí Ọ̀fà Àlàájì àgbà wá sọ́fà bàbá ti bá adé ibi ẹsẹ̀ alálejò ayó bẹ́ẹ̀ sì wá ayó tabala fún ọ ní nǹkan ní sí ni wọ́n ń dùn ọmọ kí náà fi kọ́ bí táwa ti kẹ́kọ̀ọ́ kí náà gbà lọ wà ń tá a fi kéwú tá a fi jáde tán kò tó ọmọ jẹ nísìn síbẹ̀ àmì ò tún san wọ́n jẹ gbèsè ní zumura bàbá ní ẹsà ni wọ́n máa lọ ẹni wọ́n máa lọ wọ́n sá lálùbáríkà kánrin wọn ni ò wá wẹ́yìn wò mọ́ lónìí àwa alẹ́ wá sóore fún bàbá sáàdúrà tẹ́mi ó ṣe wá àdúrà lẹ́mi ó fi ilẹ̀ kó ṣe pọ̀ àmọ́ gbogbo èèyàn ó sọpọ́ọ̀tì mi dákun tí n bá ti ṣe ọ́ tí wọn ò sì fi ṣe ọkọ́ mọ̀mọ́ náwó bàbá àfẹsẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló bí sá kò mówó lòdì rí ó lẹ́nu mọ́mọ́ fàádùn yóò fẹnu yọ owó lápò mi tọ́ba kọlọmọ ẹlẹ́yin sọ̀rọ̀ mọ́wó lé ni wọ́n ti lọ nà ọ́ jù. Faqala ashkuru li ayyuha athqalani. Faqala ashkuru li wé dáadáa ayyuha athqalani.
bàbá asẹ́pọ̀kọ tí a náà ti ẹ̀ wọ̀wé kí ló jẹ́ ní wọ́n ń kọ́ ọkọ̀ àwọn tó káre àwọn á fi ọ̀fà sí àwọn wo lọ́fà wa ni ọlọ́wọ́ wa gbé apamọ́ ń bẹ̀ àárín lẹ́yìn àgbò ó tó lọ́pọ̀ ẹ̀ tèmi àti gbogbo ọmọ ọ̀fà tí ẹ wá bá kí la gbé fún yín èmi la ní ẹ̀rí àga ọdún fún tẹ́ páàkì ni kò béèrè dé bàbá global missioner bàbá kí ní jẹ́ báwọn owó ọpẹ́ ni ó yá gbèsè 2000 mú wa ó yá ẹ máa dákun tọwọ́ fẹ́ káàrọ̀ ọjẹ́ ó bẹ̀rù rẹ̀ kọ́kọ́ tagbá àyà rẹ̀ ń pa ó yá ẹjí mọ́ kọ́kọ́ lama àmọ́ràn ó ti fílẹ̀ ọ̀sẹ̀ ìmáàmù lè wà náà ìbádà bí ṣókèrè ẹ fẹ́ dá mi dá ọmọ Ìlọrin sí nínú ọ̀pìtàmì ọ̀ní filẹ̀ alájí àgbàkùn Ọlọ́run ó dá padà fún ọ ó yẹ máa mú wa ẹ̀ tẹ́ dún iná ẹ dájọ́ síbẹ̀ ṣàkàrin túkà ọ̀kárí ọmọ ọtí débẹ̀ ọ̀hún. iná ṣókìrà hablum minat tuqa. ṣe Abdullahi nanu alam tara anna al-hubba. alam tara anna al-hubba yastabidu al-fata. ajini bàbá. ويدعوه في بعض الأمور إلى الكفر. dandan tẹ́mi ọ̀sán lèmi ń sọ. حملت جبال الحب فيك وإنني لا أعجز عن حمل القميص وأضعف. محمود وما الحب من حسن ولا من سماحة bàbá KSK ولكنه شيء النفس تكلف. bàbá jíìrín bàbá àbàbà jíìrín. حملت جبال الحب àfọláyín tọrọ tẹ́ bá ń fa nígbà náà báyìí àwọn tí ìdánwò ojú agbóúnjọ náà. لا أعجز عن حمل القميص وأضعف. ẹ ṣe ẹ ràn mí lọ́wọ́ ẹ bá ń dúpẹ́ dáadáa. الحب من حسن ولا من سماحة. bàbá ń pètè 1969-70. لكنه شيء به النفس تكلف. ọ̀sánjọ́ lónìí ìwọ náà sanjọ́ nínú tó ọmọ ẹgbẹ́ ọ̀sán díẹ̀ bẹ́ẹ̀ ọ̀kàrè bàbá. bàbá mo wá dúpẹ́ tèmi ni ẹ̀yin náà lẹ́ ṣàdúrà lẹ́nu gbogbo ọ̀fà mo wá dúpẹ́ rárá o ẹ̀yin ẹ parí ẹ ṣeun 1969-70 tẹ́ tọrọ bonikan ní wà láàrin. ألم تر أن الحب يستعبد الفتى. abẹ́rẹ́ ẹ tún wá ṣe sákósákó. ويدعو في بعض الأمور. ìyá wa yára tí a bá ti mọ́kàdé ń wà fún ọ lẹ́bùn. وما الحب من حسن ولا من سماحة. wọ́n tọ́jú yín tí a fi wúlò fún wa dáadáa. wọ́n gbọ́kọ̀ lọ yín gbóná. لكنه ọlọ́wọ́ jẹ́ wọ́n dé láyọ̀. شيء wọ́n ní parẹ́ sọ. subhana rabbika. As-salatu ala nabiyil karim. sallallahu alaihi Ẹ dákun torí Ọlọ́run gbogbo wa ẹ jẹ́ á máa wo bàbá wa àgbà lọ́fà la ya'rifu al-fadila àbí kò sẹ́nìkan tí máa yìí àfàwọn tọ́lọ̀ ń bá kó dáadáa sọ́dọ̀ wọn ìyà Àlájì àgbàlẹ̀ mọ̀tò yìí lẹ́sìn fi ń kọ́ gbogbo wa báyìí Ọlọ́run o dákun ẹ bá ń wí bẹ́ẹ̀ a fi bàbá ìmáàmù fàlẹ́ ọ lọ́wọ́ àmójútó tó ṣe fáwọn bàbá Ọlọ́run má jẹ́ kó lára wọn alùbáríkọ̀ la ṣáájú ẹ̀dá lórúkọ bàbá wa Àlájì àgbà ẹjẹ́ àrífíìtì Suratul Kautara àti bàbá wa àgbà lọ́fà àti gbogbo jàmá wa tẹ́ wá Ọlọ́run ọba dúpẹ́ fún yín padà o inna atainaka
بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. àwọn èyí tábàlagbà wa mọ́lẹ̀ o ẹ̀yin ni ẹ ṣe rábà náà. bàbá wa àjíǹrín bàǹbà àbàǹbà jíǹrín bàbá bísímìlà lẹ́nu yín ni kò ti wá. gbogbo jama akamakala ẹkọ sí wọn lápò gbogbo jama ẹ dákun ẹ wà á ràn mí.